A kú dédé àkókò yìí ní gbogbo tẹ́tí láǹfààní láti máa wò wá ọ̀dẹ̀ òdùnbé ọlọ́wọ́n bá mi Èdùmàrè tó ń fún wa ṣe òní padà lẹ́yìn wa gbogbo eléyìí tó jẹ́ èròǹgbà wa tá à ń béèrè fún yóò kúkú wá sí ìmúṣẹ orílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo wa ní bóyá wọ́n ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà àbó sí lórílẹ̀-èdè Nàìjíríà ohun tó dáa jù ni pé ká máa ṣàdúrà fórílẹ̀-èdè yìí kórílẹ̀-èdè ilé máa tẹ̀síwájú gbogbo àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tá a rí lórílẹ̀‐èdè Nàìjíríà kédùmarè ó dákun bá a mú kúrò tá a bá rí ohun tó ń ṣe yín láǹfààní tá a rí ohun tẹ́ ẹ máa gbọ́ tínú yín máa dùn bá a bá mu wá kò burú kò léèwọ̀ la fi ń fi gbogbo ìgbà sọ fún wa wípé ọ̀rọ̀ àgan lọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣọ̀rọ̀ ẹnìkan ohun tí gbogbo wa gbọ́dọ̀ kó ipa tiwa láti mú kórílẹ̀‐èdè yìí kó dúró re kó di ohun tá à ń fẹ́ iná là ń ṣe yìí èmi á kópa tèmi gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ìwọ náà kópa tiẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí ẹ̀ka yòówù tó bá wà gbìyànjú kó kó ipa tiẹ̀ ẹ lè máa láǹfààní láti máa wà lórí ìkànnì yìí Olateju TV ẹ máa like ẹ máa subscribe ẹ máa share kẹ́ sì máa comment síbẹ̀ kó lè máa rìn káàkiri nítorí pé àjòjì ọwọ́ kò gbẹ́rù dórí o àgbájọwọ́ là fi sọ ẹ bẹ́ẹ̀ bá ṣe ń share sí bẹ́ẹ̀ làwọn ẹlòmíì yóò ṣe máa mọ̀ nípa àwọn ohun tá à ń sọ tó ṣe kókó tó ṣe pàtàkì a sì ń sọ̀rọ̀ lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà níbi tó gbà yọ ṣé lóòótọ́ ni Sunday Igboho ló ti ní àwọn èèyàn tó 80,000 àwọn èèyàn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin eléyìí tí wọ́n ti ṣetán tí wọ́n fínú fẹ́dọ̀ láti darapọ̀ mọ́ ikọ̀ ìró ẹkùn eléyìí tó jẹ́ ikọ̀ elétò ààbò ìró ẹkùn security network léyìí tí Sunday Igboho tó ṣàgbékalẹ̀ tó jẹ́ alágbàtẹrù tó jẹ́ ẹni tó ń ṣáájú ètò ààbò yìí láìpẹ́ yìí nìròyìn yìí jáde wípé Sunday Igboho fún ẹ ló sọ o pé àwọn èèyàn tó 80,000 àwọn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin ẹni wọ́n ti ṣetán tí wọ́n sì ti fínú fẹ́dọ̀ láti darapọ̀ mọ́ ikọ̀ ìró ẹkùn láwọn apá abìkan iná ni wọ́n ti tẹ́wọ́ gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n nínú ìtẹ̀síwájú tòun ti bẹ́tò àbó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń fìdí ẹ̀ múlẹ̀ wípé àlè káwọ́ gbéra ipa pàtàkì ẹ̀rẹ́tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà tó ti kó nínú ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ààbò ilẹ̀ Yorùbá a ò lè fọwọ́rọ̀ tì sẹ́yìn ìdí rèé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò fẹ́ tẹ́wọ́ gbà á bẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ gbà á ìpínlẹ̀ Kwara àdúpẹ́ bó tilẹ̀ jẹ́ pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìpínlẹ̀ Kwara kọ́ pé àwọn ò lọ́wọ́ ń bẹ̀ lábẹ́ ìjọba gómìnà Abdulrahman Abdulrazak tó ní àwọn ò lè fààyè gba ìró ẹkùn network nípínlẹ̀ Kwara o ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfẹ̀hónúhàn táwọn ará ìpínlẹ̀ yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bínú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ké sí gómìnà wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ètò ààbò làwọn ń kojú o èyí tí wọ́n jọmọ rẹ̀ gbé èyí tó jẹ́ pé wọ́n ṣèkọlù ságbègbè ibi tó wà eléyìí tó jẹ́ pé nítorí pé àwọn èèyàn kan wá ṣèkọlù sáwọn apá abìkan tó ń gbé ní Kwara State ń ló mú wọn kó kúrò ńbẹ̀ gbogbo orú àwọn èèyàn wọ̀nyí ni wọ́n ké gbàjarè ni wọ́n ké sí gómìnà wípé gbogbo ọ̀nà tí wọ́n bá lè gbà láti mú kétò ààbò kó túbọ̀ gbókan sí iná ní kí wọ́n gbà nígbẹ̀yìn gbẹ́yìn gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ó fọwọ́ sí pé kí Sunday Adéyẹmọ Sunday Igboho kó ṣèdásílẹ̀ ikọ̀ elétò ààbò ìró ẹkùn security network wọ́n ti ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣe láwọn ìpínlẹ̀ míì bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń ṣe ìfilọ́lẹ̀ ibùdó ìró ẹkùn security network ní ìpínlẹ̀ Èkó ní Lagos State bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn apá abi ló ti wà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ wọ́n ti ń ṣe ìfilọ́lẹ̀ ibùdó wọn léyìí tó jẹ́ ìdùnnú léyìí tó jẹ́ ayọ̀ wípé ilẹ̀ Yorùbá àti ń bẹ lábẹ́ ààbò pípé ẹ̀yin náà kò fojú wò ó bí àwọn èèyàn tó 80,000 yìí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin bí wọ́n bá lè gbìyànjú láti máa bẹ lábẹ́ ìlànà ètò ààbò yìí tí wọ́n sì mú lókùnkúndùn èyí tó jẹ́ kókó ń bẹ ni pé kì í ṣe pé àti ìnílànà ètò ààbò rí lórílẹ̀‐èdè Nàìjíríà o ṣùgbọ́n ìlànà ètò ààbò eléyìí tó jẹ́ pé a gbàgbọ́ nínú àwọn ohun ìṣẹ̀dálẹ̀ bàbá wa Yorùbá bọ̀ wọ́n ní ohun tá a fi ń jẹ̀kọ àbẹ̀ ìwé ló wà bá ń bẹ lábẹ́ ìwé bí wọ́n bá lọ yọ́ síta kò sí ohun tó burú kò sí ohun tó léèwọ̀ ń bẹ láti fi dáàbò bo ara wa láti fi dáàbò bo àwọn ọmọ wa káwọn náà lè kàwé yọrí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lóye pé lásìkò yìí ohun tó wà lọ́kàn wa ni pé a fẹ́ rán ọmọ wa lọ skul o kí wọ́n lè kàwé o nítorí ìgbàgbọ́ wa ni pé ìwé ni mú ní dẹni gíga bàbá wa ní lọ́kàn pé a fẹ́ jẹ́ káwọn ọmọ kàwé kí wọ́n dẹni gíga bí wọ́n bá wá lọ skul ọ̀hún tó jẹ́ pé ìbẹ̀rù bojo ló ń bá wọn lọ́kàn
pé kí wọ́n máa lọ kọ́ àwọn ọmọ wa school o, kí wọ́n máa lọ jí wọn gbé o, kí wọ́n máa lọ máa béèrè owó o, kí wọ́n máa lọ pé báyìí kàṣá báyìí káwòdì ọ̀nà báyìí ní kẹ́ gbé gbà. Gbogbo orú eléyìí tó ń já àwọn òbí láyà yóò kúrò ńbẹ̀ bí àwọn tó tó 80,000 bí wọ́n bá ti wà nínú ikọ̀ elétò ààbò ìró ẹkùn security network eléyìí tá à ń sọ yìí. Yàtọ̀ sí yẹn, Sunday Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà kò dẹ́kun ìgbìyànjú ẹ̀ o lórí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà, lórí ètò ààbò nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn ibi tó wò wípé àwọn gbọ́dọ̀ rìn dé láti pé kí wọ́n gbàṣẹ lọ́wọ́ àwọn ọba aláyé káàkiri, kó wọ́n lè gbàṣẹ lọ́wọ́ àwọn ọba aláyé káàkiri, iná ló ń rìn sí láti jẹ́ kí gbogbo ẹ̀ kó lè fìdí múlẹ̀. Ẹ̀bẹ̀ tí máa wá bẹ̀ wá ni pé bá a bá rẹ́ nìkan tó gbìyànjú tó lè ṣáájú pé òun fẹ́ ṣe léyìí nípa ètò ààbò, òun fẹ́ ṣe tọ̀hún nípa ètò ààbò, ẹ̀jẹ̀ àtirú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn. Ẹ má jà pé ẹ kò kàn mí yóò padà wá kẹni tí ó kàn tí ó fi kàn wá o. Èyí jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo àwọn ọmọ Yorùbá. Sunday Ìgbòho ti jáde wípé òun ṣe tán láti fara òun kalẹ̀ láti ṣàtìlẹ́yìn fétò ààbò eléyìí tá à ń gbọ́ lọ́tún tá à ń gbọ́ lọ́sìn tó ní í ṣe pẹ̀lú àwọn igun OPC ti ààrẹ Gani Adams. Ẹjá fọwọ́sowọ́pọ̀ kọ́wọ́ lè mọ́. Láìpẹ́ yìí fọ́nrán kan jáde síta eléyìí tó ṣàfihàn àwọn ìlú kan lápá south níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fẹ̀hónú hàn. Wọ́n ti ń fẹ̀hónú hàn lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣùgbọ́n tí wọ́n ń gbé pamọ́. Ohun tó bá jí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn ní ìsìn ni pé nígbà tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n lè pardon Sunday Ìgbòho, tí wọ́n rí Sunday Ìgbòho tó ń ṣe tọ́tún tó ń ṣe sósì lórí ètò ààbò, wọ́n ní Nnamdi Kanu ti ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ní ìsìn yìí kì í ṣọ̀rọ̀ ọdún 10 tí Nnamdi Kanu tí wọ́n ti mú sọ́gbà ẹ̀wọ̀n léyìí tí wọ́n sì ń pèpè ní gbogbo ìgbà kí wọ́n fi Nnamdi Kanu lẹ̀ kí wọ́n fi Nnamdi Kanu lẹ̀ fún gbogbo ọdún 8 eléyìí tí ààrẹ olóògbé Muhammadu Buhari tó lò nípò. Gbogbo ìgbà tó lò yìí bẹ́ẹ̀ náà ló fi jẹ́ pé Nnamdi Kanu ó wà ní àtìmọ́lé. Bẹ́ẹ̀ náà nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ó ti wà ń bẹ̀ látọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí wọ́n wá ń jáde wá síta wípé ẹni táwọn rí tó jẹ́ ajìjàǹgbara fáwọn tó ń dáàbò bo àwọn lẹ́kùn tàwọn òun ni Nnamdi Kanu tó ń bẹ látìmọ́lé yìí. Àwọn ń ké gbàjarè pé bí ìjọba bá lè yànda Sunday Ìgbòho kó máa dáàbò bo àwọn èèyàn ẹ̀, ẹnìkan tó táwọn rí tó lè dáàbò bo àwọn iná ní Nnamdi Kanu yìí. Ìbéèrè àkọ́kọ́ ni pé ṣé Nnamdi Kanu ṣẹ̀sùn tí wọ́n fi kàn án ni wọ́n fi kan Sunday Ìgbòho? Ká má gbàgbé ẹ̀sùn tí wọ́n fi kan Nnamdi Kanu iná ni pé ó lẹ̀ dí àpòpọ̀ láti dàlúrú, ó lẹ̀ dí àpòpọ̀ láti dìtẹ̀gbàjọba, léyìí tó jẹ́ pé ẹ̀sùn tó le lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà kí èèyàn tó ṣẹ̀ṣẹ̀ kí wọ́n máa fi rò pé eléyìí ò bóyá ó fẹ́ dìtẹ̀gbàjọba ní o kí ìjọba tó wà ń bẹ̀ kó lè kúrò kóhun lè bọ́ sí. Ẹ sì mọ bí ìjọba lábẹ́ ìṣèjọba alágbádá lórílẹ̀‐èdè Nàìjíríà bá a ṣe hate bá a ṣe kọ̀yìn sí ohun tó bá ní ṣe pẹ̀lú ìjọba ológun lórílẹ̀‐èdè Nàìjíríà, nítorí pé ìjọba ológun láti gbàgbọ́ wípé ìdìtẹ̀gbàjọba wà káwọn kún pílàní kù kí wọ́n kóra wọn síbì kan pé a fẹ́ gbàjọba lọ́wọ́ eléyìí o bó bá ti kúrò ńbẹ̀ àwa ni ká bọ́ sí ayé ológun ni wọ́n ti ń ṣe. Nígbà bẹ̀rẹ̀ ìṣèjọba alágbádá tí wọ́n fi irú ẹ̀sùn bẹ́ẹ̀ kan Nnamdi Kanu, ṣé ó yẹ ká máa rò ó wípé irú ẹ̀sùn tó fi kan Sunday Ìgbòho irú ẹ̀sùn kan náà ni wọ́n fi kan Nnamdi Kanu náà? Fún ìdí èyí ká sẹ̀tì record straight wípé kì í ṣe ẹ̀sùn kan náà ni wọ́n fi kan Sunday Ìgbòho àti Nnamdi Kanu. Àwa tá a bá gbọ́ àgbọ́yé ẹ má jẹ́ ká da ọ̀rọ̀ yìí pọ̀. Àwa náà ń gbà á lérò kíjọba ó fi Nnamdi Kanu lẹ̀ nítorí àwọn èèyàn rẹ̀ lè tó lè fẹ́ ṣe ètò ààbò tó lè fẹ́ kópa pàtàkì lórí wọn. À ń gbèrú ẹ̀kọ́ lọ́wọ́ ó fún wọn ní ọkàn tó máa fi ilẹ̀, ṣùgbọ́n ẹ má jẹ́ ká da méjèèjì pọ̀, nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí ò papọ̀. Sunday Ìgbòho ọ̀tọ̀, Nnamdi Kanu ọ̀tọ̀. Ẹ̀ṣẹ̀ tí Sunday Ìgbòho tó ṣẹ̀ ọ̀tọ̀, ẹ̀ṣẹ̀ tí Nnamdi Kanu ṣẹ̀ ọ̀tọ̀. Fún ìdí èyí kí gbogbo ọmọ Yorùbá ká tọ̀ sójú kan náà kó lè hó, ká gbárùkù ti Sunday Ìgbòho. Ọ̀rọ̀ OPC kí wọ́n máa ṣe tiwọn, kí Sunday Ìgbòho máa ṣe tiẹ̀. Báwọn elétò ààbò bá pé méjì nílẹ̀ Yorùbá kò sí ohun tó burú ńbẹ̀. Kámọ̀tẹ́kùn máa ṣe tiwọn. Tiwa ni pé ká má máa bẹ̀rù mọ́, kó má di pé èèyàn fẹ́ rìnrìn àjò láti Èkó ó ń lọ sóṣogbo àyè ẹ̀ máa já, kó má di pé èèyàn fẹ́ gbéra láti ìpínlẹ̀ Ògùn ó ń lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ káyè ẹ̀ máa já. Láwọn ojú ọ̀nà tọ́pọ̀lọpọ̀ ti ń rìn tẹ́lẹ̀, ayé ìgbà kan làwọn kan máa ní àmọ́ fẹ́ràn rìn alẹ́ o, bá aago 8 bá ti lu ẹlòmíì ò ní gbéra, yóò bọ́ sójú ọ̀nà òun travel lọ nìyẹn. Àwa náà ti rin irú ẹ̀ rí
tó jẹ́ nígbà tó bá da aago mẹ́jọ alẹ́ gan láṣẹ bọ́ sí di ọkọ̀ láṣẹ máa sọ pé à ń lọ ṣùgbọ́n nísìnyí nítorí ìbẹ̀rù bojo lọ́tún lósì ọ̀pọ̀lọpọ̀ ò lè rìnrìn alẹ́ mọ́ ẹni tó ń rìn lọ́sàn-án gan ńṣe ló ń fojú wọ̀ tún wò sìn tójú tìyẹ́ làpárò fi ń ríran ni ló fi ń ṣe fún ìdí èyí ẹ jẹ́ ká gbìyànjú ká ró ètò ààbò wa ká ró lágbára bíjọba bá ń ṣe tiwọn lápapọ̀ tí wọ́n fẹ́ dá ọlọ́pàá ìpínlẹ̀ ẹlẹ̀ kò dí wa lọ́wọ́ láti ṣe tiwa kí ètò ààbò kó ṣàti gbópọn lórí ẹ̀mí àti dúkìá àwọn èèyàn a sọ̀rọ̀ nípa àwọn afurasí kan eléyìí tí wọ́n ṣọṣẹ́ nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n lọ fọ́ ògiri tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí ọmọ ọdún 5 gbé lọ wọ́n jọ ọmọ ọdún 5 yìí lákòókò tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ kò jìnnà sígbà tí ìṣẹ̀lẹ̀ toríire tó ṣẹlẹ̀ lábẹ́ ìjọba àbílẹ̀ oríire lọ́yọ́ state iná ní tìlú Ìbàdàn yẹn ṣẹlẹ̀ níbi tí àwọn afurasí ajínigbé yìí tí wọ́n lọ fọ́ ògiri ilé yẹn wọ́n yọ búlọ̀kù kúrò ńbẹ̀ wọ́n sì rárá mú ọmọ ọdún 5 tó wà nínú yàrá yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n jí gbé lọ wọ́n jọ ọmọ ọdún 5 yìí lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní pè yẹ́ ẹ̀ gbogbo máa sanwó 10 million naira làwọn máa gbà táwọn òbí wọn bẹ̀rẹ̀ sí ní sáré kàtàkàtà káàkiri wọ́n sáré wọ́n rí 1 million naira wọ́n ní wọ́n máa gbé bọ̀ níbì kan wọ́n gbé síbẹ̀ wọ́n ọ̀rọ̀ ọmọ ọjọ́ kejì làwọn tún máa gbọ́mọ àfi kó tún lọ wá 1 million wá ṣùgbọ́n nígbẹ̀yìn ọwọ́ palamba wọn ségi ọwọ́ dẹ àwọn èṣù elétò ààbò wọ́n ṣiṣẹ́ wọn takuntakun wọ́n rí wọn mú agbọ́rọ̀ lẹ́nu ìyá ọmọ yìí nínú fọ́nrán ilé ìta àfisíta kẹ́yìn níbi tí ọmọ yìí ti ṣàlàyé ọ̀rọ̀ ní kíkún bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n wá mú yìí ojú olè rèé lóde o kí lè róńgbà wọn tí wọ́n fi wò wípé àwọn máa lọ jíìyàn gbé kí lè róńgbà wọn tó fi jẹ́ pé nǹkan táwọn pinnu lọ́kàn ara wọn pa àwọn fẹ́ ṣe ni pé káwọn jíìyàn gbé káwọn gbó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn iná ni àwọn fẹ́ máa fi ṣiṣẹ́ ṣe nígbà kan etí lobìnrin fi ń gbóhùn rò lọ̀rọ̀ yìí jẹ́ bá gbọ́ pé àìṣẹ̀lẹ̀ ìjínigbé wọn ya obì kan wọn lọ jí wọn gbé wà ní Kaduna wà ní Borno wà ní Katsina wà ní Kano nígbà tó di pé a bẹ̀rẹ̀ sí ní gbọ́ nílẹ̀ Yorùbá nígbà kan ìpínlẹ̀ Kano Kaduna Katsina ni láti máa ń gbọ́ pórú ẹ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tó ti wá di pé ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tọ̀pọ̀lọpọ̀ wa tá ò lè fẹ̀dọ̀ lórí òróòró mọ́ tó yẹ pé àfi ká máa sùn ká máa bẹjú káàkiri ohun tó ṣe ní kàyéfì náà ni pé nígbà tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ti oríire tó ṣẹlẹ̀ a nígbàgbọ́ pé bóyá àwọn Fúlàní àbí àwọn Haúsá kan àbáwọn tí kìí ṣe Yorùbá ẹ̀bá jẹ́ nìjẹ́nu àbí Cameroonian ni wọ́n pè wọ́n àwọn ni wọ́n lọ ṣọṣẹ́ náà nígbà yẹn tí wọ́n wọnú ìlú yẹn lọ tí wọ́n lọ kó àwọn èèyàn ní kíláàsì tí wọ́n kó àwọn ọmọ tó lé ní 40 tí wọ́n sì mú àwọn olùkọ́ tó méje nínú ìṣẹ̀lẹ̀ yẹn àwọn olùkọ́ bíi 3 ló bá ṣẹlẹ̀ yẹn lọ ihun tó wá ṣe ní kàyéfì ni pé ìṣẹ̀lẹ̀ àwọn tó lọ jí èèyàn gbé tí wọ́n lọ fọ́ ilé nìbàdàn tí wọ́n jí ọmọ ọdún 5 gbé yìí Yorùbá ni gbogbo wọn ṣe ti rí pé ewu ti dé báyìí nígbà tí ọmọ Yorùbá ti bẹ̀rẹ̀ sí ní máa ronú pé òun náà máa ṣe kidnapper tọmọ Yorùbá fúnra rẹ̀ tó ti ń ronú pé òun máa lọ dáhùn èèyàn lọ́nà òun á máa gba mọ́tò wọn òun á máa jí wọn gbé òun á máa béèrè owó láàárín ìṣẹ́jú díẹ̀ máa fẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn ọ̀daràn afurasí tí wọ́n mú yìí ẹ gbọ́ bí wọ́n ṣe ń ṣàlàyé ara wọn ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi wọlé tí wọ́n fi fọ́ búlọ̀kù tí wọ́n fi lọ jí ẹni tí wọ́n jí gbé tí wọ́n fi rí jí gbé ọmọ ọdún 5 tí wọ́n fi jọ ọmọ ọdún 5 gbé tí wọ́n gbé láti Ìbàdàn tí wọ́n gbé lọ́ṣogbo wọ́n tiẹ̀ fẹ́ẹ̀ da ìyá ọmọ yìí láàmú pa Òṣogbo làwọn gbà kó máa gbé 1 million naira cash tí yẹn gbà ó gbé láti Òṣogbo ó tún gbé gba Ifẹ̀ àwọn ò sí nífẹ̀ẹ́ mọ́ bí báyìí làwọn wà ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn. àjọ lọ ní but òun ló yọ búlọ̀kù yẹn. ilé àwọn olùkọ́. ṣé ẹ lọ fọ́lé olùṣọ́ àgùntàn bẹ́ẹ̀ fọ́. a lọ fọ́. ó mì pé ẹjọ́ ń ṣiṣẹ́ ìpapọ̀ ni ẹ wá ń yọra yín ẹ má yọra yín ẹjọ́ ń ṣe ni. ọjọ́ mélòó ni ọmọ yìí lò ní àkàtà yín káwọn ọlọ́pàá tó tó rí yín mú. ó dà pé bí a bí 9 days sá bí a bí 9 days àbí 8 days. ọjọ́ wo lọ́jọ́ tẹ́ lọ sí kẹ́yìn jẹ́. bí ọjọ́ Friday ni Friday ni. ǹjẹ́ ẹ bá yàn nílé ní àsìkò pàtẹ́ lọ fọ ilé ọ̀hún. n tó sọ fún mi ni pé èèyàn wà nù ilé ó ní èèyàn wà nù. ọ̀rọ̀ rẹ o ń bẹ gbọ́ ṣé èèyàn arírò àwọn eléyìí ń ta yóò máa pé ọ̀daràn ni wọ́n irú àwọn tẹ́ ń wòye wọ́n níyàwó àwọn náà bímọ tiwọn wọn ò wá ríṣẹ́ míì pé àwọn fẹ́ ṣe mọ́ nílé ayé ó jẹ́ iṣẹ́ ìjínigbé adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn elétò ààbò míì tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti rí i pé wọ́n ráwọn ọkùnrin yìí mú
àmọ̀ràn tá a sì ń gbàjọba láàní dúró lórí ẹ̀. nǹkan kan tó tá a sì ń sọ nípa ìjọba iná ní pé bẹ́ẹ̀ bá ti múrò àwọn tí wọ́n hùwà àbàjẹ́ báyìí tẹ̀sí fìdí ẹ̀ múlẹ̀ fúnra wọn ni wọ́n ń kà ní wọ́n fẹnu ara wọn sọ báyìí tí wọ́n lọ fọ́lé onílé tí wọ́n jí ọmọ ẹ̀ gbé ó ṣeé ṣe kí wọ́n ti ṣerú ẹ̀ láìmọye ìgbà tí wọ́n ti pààyàn nídìí ẹ̀ fún ìdí èyí ẹ má jẹ́ kírú ìdájọ́ báyìí ó tún máa pẹ́ mọ́ kíjọba ó gbìyànjú ẹ̀ tètè ṣèdájọ́ wọn bó ti tó àti bó ti yẹ ká mọ̀ gbèsè tó kàn ká mọ̀ wípé irú àwọn èèyàn wọ̀nyí ọ̀nà wo gan la lè gbà fi dẹ́kun ẹ̀ tá a bá ṣèdájọ́ wọn bó ti tó àti bó ti yẹ lòmíì tó bá fẹ́ gbérù gbèsè bẹ́ẹ̀ yóò lè máa dẹ́kun rú wàyí o lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà tó mẹ́ẹ́ a ní láti mójútó àní dákẹ́ bí ìṣòro ètò ààbò bá tí ì dẹ́kun lórílẹ̀‐èdè Nàìjíríà àní dákẹ́ o ọmọkùnrin Joe níyì tí wọ́n pé ó jẹ́ pé Ọlọ́run nípínlẹ̀ Èkó Tọ́ba Ìjayà àbáwọn mọ̀lẹ́bí wọn àbáwọn kẹ́dùn àbáwọn mọ̀lẹ́bí àbáwọn kẹ́dùn àbáwọn mọ̀lẹ́bí àbáwọn kẹ́dùn gbogbo ẹgbẹ́ àwọn onímọ́tò national NURTW akẹ́dùn pẹ̀lú àwọn náà Lagos State àti lórílẹ̀‐èdè Nàìjíríà arákùnrin yìí ń ló jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tó ń lọ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n yìnbọn fún Tọ́ba Ìjayà nípínlẹ̀ Èkó tó jẹ́ nìkan nínú àwọn ọmọ ìgbìmọ̀ olóyè ẹgbẹ́ NURTW Lagos State wọ́n sin ní àná òde yìí tó yẹ pé bẹ́ẹ̀ èèyàn bá wà níbi tí wọ́n ti ń sin bó bá jorí ahun irú ẹni bẹ́ẹ̀ yóò fẹ́ẹ̀ máa ké ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ń bẹ̀ ni wọn ò lè gbé sára mọ́ ni gbogbo wọn ń bu sẹ́kún tí gbogbo wọn ń bara jẹ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀ náà akẹ́dùn pẹ̀lú wọn gbogbo wa ohun tí kálukú bá ṣe láyé máa sọ níbi òkú Tọ́ba Ìjayà yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ ń bẹ̀ ṣùgbọ́n ó máa wà lákọsílẹ̀ ẹni tó ṣe dáadáa àtẹni tó jẹ́ pé aburú lòun ṣe ká mú yẹn dání. ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fi òfin kọ síta láìpẹ́ yìí òfin tíjọba orílẹ̀-èdè Nàìjíríà fi síta ó ti dá wàhálà lẹ̀ ó ti ń mú ọ̀rọ̀ ìjà ẹlẹ́sìn òṣẹ̀sìn ó ti ń mú wá la fi ń ké sí àwọn ẹlẹ́sìn méjì tó jẹ́ ẹ̀sìn àtọ̀húnwá tó jẹ́ ẹ̀sìn àtọ̀húnwá méjèèjì lórílẹ̀‐èdè Nàìjíríà pé ẹ dákun dábọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbààgbà nínú ẹ̀sìn Islam ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbààgbà nínú ẹ̀sìn Kristẹni ẹ jẹ́ ká pe àpéjọ ká bára wa sọ àsọyépọ̀ ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ojú tẹ̀yin fi wò ó wípé ẹ ṣerú òfin bẹ́ẹ̀ ẹ sọ káwọn èèyàn tí wọ́n sì gbọ́ náà kí wọ́n ní etí tiwọn tí wọ́n fi gbọ́ òfin tíjọba orílẹ̀‐èdè Nàìjíríà ṣe ni pé wọ́n bà ní ẹ̀ àwọn tí wọ́n máa ń wàásù nínú mọ́tò bí wọ́n bá ń travel àwọn tí wọ́n máa ń wàásù láwọn ibùdókọ̀ òjọba orílẹ̀‐èdè Nàìjíríà pé àwọn fòfin dè ọ̀rọ̀ yìí ló wá di wàhálà gan débi pé lórí ẹ̀rọ ayélujára àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lùjọba wípé kí ló dé àwọn tí wọ́n máa ń preach láwọn bus stop yẹn tẹ́ ẹ bá fẹ́ wọkọ̀ tẹ́ ń travel àmọ́ kí yín ẹ káàárọ̀ níbi tẹ́ wà yẹn o Jésù ó wà pẹ̀lú yín o Ọlọ́run gbàdúrà yín o kí ni kò ṣe tí wọ́n bẹ̀rẹ̀ wàásù ẹlòmíì bàbá ti wọnú mọ́tò kí mọ́tò ó rìn síwájú díẹ̀ lọ́ní ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ Ọlọ́run Jésù lólùgbàlà kí ni kò ṣe ìjọba pé wọ́n fòfin dè kí ni ìdí tíjọba fi pé àwọn fòfin dè kíní àkọ́kọ́ ohun tíjọba tọ́ka sí iná ni pé irú nǹkan báyìí ó máa ń distract ẹni tó jẹ́ awakọ̀ pé ó lè ṣokùnfà ìjàmbá tó pọ̀ nípa ṣíṣe òfin pé ọmọ máa wàásù nínú mọ́tò tí wọ́n bá ń travel àbí ní ibùdókọ̀ tó bá ń wàásù nǹkan tíjọba sọ pé àwọn rí táwọn fi fòfin dè pé kó má wàásù mọ́ kó má preach nínú mọ́tò kó má preach láwọn bus stop mọ́ báwọn ẹlẹ́sìn Kristẹni bí wọ́n ṣe gbọ́rọ̀ yìí rèé o wípé báwo níjọba orílẹ̀-èdè Nàìjíríà báwo la ti máa fòfin dè pé kó má preach mọ́ láwọn bus stop kó má preach mọ́ nínú mọ́tò pé àwọn onímọ́tò wá ń travel ọkọ̀ gbogbo oríṣiríṣi àwọn èrò wọ́n rìnrìn àjò látòṣogbo lọ sí Ìlọrin èèyàn kan wàásù nù ẹ̀ wọ́n ní wọ́n fòfin dè kí ló dé tó fi máa fòfin dè rú ẹ̀ ihun tó wá ń tàn wọ́n wá lọ ń tọ́ka sí ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé wọ́n fẹ́ kírun yídì wọ́n fẹ́ kírun jímọ̀ lójú títì báyìí ń lọ máa dá mọ́tò dúró ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí tó ń kí jímọ̀ tó jẹ́ pé títì gba wájú ẹ̀ tó bá ti dàsìkò tí wọ́n ń kí jímọ̀ yẹn tó bá dàsìkò tí wọ́n ń kí irun yídì yẹn gbogbo ojú títì yẹn náà lọ́ máa tẹ́ni sí ló jẹ́ pé nígbà míì ń ṣe lọ́kọ̀ máa dúró ọ̀rọ̀ yìí ti jẹyọ ńgbà kan bí ọdún méjì sẹ́yìn
wípé ká fòfin de àwọn tó máa ń kírun lójú títì ní Lagos State. Nígbàlọ́pọ̀lọpọ̀ ọgbà tọkọ̀ bá ń fẹ́ máa lọ wọn ni wọ́n kírun jímọ̀ lọ́wọ́ wọn wá ní kí wọ́n dúró kò lè gbà wọ́n ju 10 minutes lọ tó bá ti kírun yẹn tán wọn ní kọ́ka ẹ̀ ní kí wọ́n ṣe gbogbo ẹ̀ kí mọ́tò máa lọ padà. Nígbà náà ọ̀rọ̀ yìí fẹ́ dọ̀rọ̀ jà ìsìn ní Nàìjíríà ṣùgbọ́n tí wọ́n panú ẹ̀ eléyìí tíjọba àpapọ̀ fúnra wọn federal government tí wọ́n tún wá ṣe yìí ń ṣe ló dàbí kéèyàn ó tún máa bu petrol síná o. Ìhun tá a ti sọ pé a fẹ́ jẹ kó tọ́ tẹ́nìkan tún ń gbọ́nwó ẹ̀ sáwo. Nígbà tá a ti sọ pé àfẹ́ ogun ẹlẹ́yàmẹ̀yà ṣó yẹ kó jẹ́ ogun àbí wàhálà ẹ̀sìn látún máa dálẹ̀ lórílẹ̀‐èdè yìí. Báwọn ọmọlẹ́yìn Kristi ṣe sọ pé àwọn ò lè gbà o. Ìgbàgbọ́ àti ìlànà táwọn tẹ̀lé òní ní wíwàásù láti pẹ̀lú míì sínú ẹ̀sìn. Ẹlòmíì ò lè jẹ́nu mọ́tò ni ó ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà ẹ̀. Ẹlòmíì ò lè jẹ́ bus stop ló máa wà tó ti máa gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà ẹ̀. Nígbà tíjọba àpapọ̀ bá fòfin dè kó má preach mọ́ nínú mọ́tò kó má preach mọ́ láwọn bus stop pé eléyìí ó ti ń fẹ́ léwu o ó ti ń fẹ́ le díẹ̀ o. Ìdí rèé táwọn fi ń gbìyànjú láti tètè péjọba àpapọ̀ ṣàkíyèsí tẹ́ bá mọ̀ pé fẹ́ fòfin dè kó má preach mọ́ nínú mọ́tò tó bá ń travel tẹ́ bá mọ̀ pé fẹ́ fòfin dè kó má preach mọ́ láwọn bus stop ẹ̀ ń láti fòfin dè náà kó má máa kírun lójú títì mọ́ ẹ̀ ń láti fòfin dè kí ó má kí í dè àbí kí ó má kí ìrun jímọ̀ láwọn ojú títì mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Tá a bá ní àwò ṣe tèmi ṣe tiẹ̀ òwò kì í fowó lọ́rùn ṣe tèmi ṣe tiẹ̀ ẹ̀sìn kì í ní kẹ́lẹ́sìn kejì ó má ṣe. Ìjọba àpapọ̀ ẹni ká bójú wò ọ̀nà wo la lè gbà yanjú ọ̀rọ̀ yìí tí ò ní búrẹ́kẹ́ ọ̀nà wo la lè gbà yanjú ọ̀rọ̀ yìí tí ò ní di ohun tí àwọn ẹlòmíì tí wọ́n máa bẹnu àtẹ́lùwà gẹ́gẹ́ bí ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà rèé lórí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tá à ń sọ tí gbogbo a gbọ́dọ̀ mójútó lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìròyìn kan ló ń tàn kálẹ̀ léyìí tó jẹ́ pé a gbọ́dọ̀ pé ìjọba àpapọ̀ a gbọ́dọ̀ pé wọ́n ṣàkíyèsí a gbọ́dọ̀ pé gbogbo àwọn àjọ elétò ààbò a gbọ́dọ̀ pé wọ́n ṣàkíyèsí pàápàá jùlọ àwọn àjọ tó ń bẹ lẹ́nu bodè lórílẹ̀‐èdè Nàìjíríà. Ohun tó jẹ́ pé a lè fìdí ẹ̀ múlẹ̀ tó dàbí ìdá tó pọ̀ jù nínú àwọn tí wọ́n ń ṣọṣẹ́ nínú ikọ̀ Boko Haram àwọn ikọ̀ adàlúrú tí wọ́n ń jínigbé tí wọ́n lọ ya bòlú tí wọ́n ń dáná sun àwọn ìlú míì ọ̀pọ̀lọpọ̀ wọn wà tó jẹ́ pé kì í ṣọmọ orílẹ̀‐èdè Nàìjíríà. Ìbéèrè àkọ́kọ́ ni pé àwọn tí ò ṣọmọ orílẹ̀‐èdè Nàìjíríà yìí ọ̀nà wo ni wọ́n ń gbà láti wọlé sórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn ẹnubodè tá a ní lórílẹ̀‐èdè yìí àwọn ibi tó pààlà pẹ̀lú àwọn orílẹ̀‐èdè míì bóyá Mali ni o bóyá Niger ni o bóyá Lake Chad ni o gbogbo orú àwọn orílẹ̀‐èdè tó súnmọ́ wa yìí ọ̀nà wo là ń gbà mójútó àwọn ẹnu àlà yìí. Ṣé kìí ṣe pé àwọn ẹnu àlà míì tá pààlà bí wọ́n bá ti gbé báàgì tí wọ́n bá ti gbọ́kadà bọ́ bá kọ̀ ti latọ́ báyìí ó ti bọ́ sórílẹ̀‐èdè míì. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àlà orílẹ̀‐èdè ṣe rí o. Àwọn tí ò ń ṣe orílẹ̀‐èdè Nàìjíríà pàápàá láwọn Mexico sí Amẹ́ríkà ìyàtọ̀ tó wà nínú bọ́dà wọn kò ń ṣe ohun tó pọ̀ rárá. Bẹ́ẹ̀ èèyàn bá kọ̀ latọ́ báyìí láti bí ó ti bọ́ sí òdì kejì ó ti bọ́ sí orílẹ̀‐èdè míì nìyẹn. Ọ̀nà wo là ń gbà láti mójútó àwọn ẹnubodè wa lórílẹ̀‐èdè Nàìjíríà láti rí i pé àwọn ẹnubodè yìí ó dúró orí ètò ààbò gbópọ̀ ń bẹ̀ láti rí i pé kò sọ̀rọ̀ wípé àwọn adàlúrú ń gbọ̀nà ọbẹ̀ wọlé ẹ̀yẹn wo fọ́nrún eléyìí tẹ̀ ń wò yìí. Àìpẹ́ yìí ni ìròyìn fi síta wípé àwọn tó jẹ́ adàlúrú láti Lake Chad ni wọ́n kó àwọn mọ̀lẹ́bí wọn sórí ọ̀kadà ni wọ́n ń dunnú tí wọ́n ń yọ̀ wípé àwọn ń wọlé sórílẹ̀‐èdè Nàìjíríà. Àdúrà tèmi ni pé kí a má dórílẹ̀‐èdè Nàìjíríà o. Gbogbo àwọn ẹnubodè tó wọlé láti Borno àwọn ẹnubodè tó wọlé láti north yẹn ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú adarí àjọ elétò ààbò eléyìí tó ń rí sọ̀rọ̀ ìwọléwọ̀de immigration ẹ bá wa mójútó Ọlọ́run á kún yín lápá nítorí pé nínú ìṣiṣẹ́ yín bí iṣẹ́ yìí náà ló máa mọ́kàn àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà balẹ̀ nínú ẹ̀ ló máa mú inú tiyín náà dùn nínú ẹ̀ ló máa mú àwọn tó jẹ́ ìjọba ló máa múnú wọn dùn wípé àwọn wọ̀nyí ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ wọ́n ń gbé ìgbésẹ̀ eléyìí tó tó àti tó yẹ. Ẹ jẹ́ ká wo fídíò yẹn díẹ̀ sí. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ ajé Monday nípínlẹ̀ Ọ̀ṣun tá a sì máa sọ̀rọ̀ lórí ẹ̀ lórí ọ̀rọ̀ tí àwọn eléyìí tẹ̀ ń wò nínú fọ́nrán yìí tí wọ́n jẹ́ àwọn adàlúrú tí wọ́n kúrò láti Lake Chad tí wọ́n fẹ́ wọ orílẹ̀-èdè Nàìjíríà wá báwa náà bá ti dẹ́gó lẹ̀dẹ̀ wọ́n
tá a mọ̀ pọ́nà bí tí wọ́n fẹ́ gbà wọlé rè ìgbésẹ̀ táwa náà máa gbére a máa mọ bá a ṣe máa tètè dẹ́kun wọn tí wọn ò ní wọlé sórílẹ̀-èdè yìí a mọ̀ bá a ṣe máa dẹ́kun wọn tí wọn ò ní di ohun tí yóò máa padà wá dà wá láàmú nínú àwọn òṣòro tá a ní lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ètò ààbò yìí wà tóun ti ìwà àjẹbánu láìpẹ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n rọ́wọ́ tó àwọn ọlọ́pàá 4 kan wọ́n lọ gba owó lọ́wọ́ ẹni tó jẹ́ alága àjọ ICPC àjọ tó ń gbógun ti ìwà àbàjẹ́ àtàwọn ẹ̀ṣẹ̀ míì tó farapẹ́ ní ICPC yìí iṣẹ́ tí àjọ EFCC tí wọ́n ṣe làwọn náà ń ṣe àjọ EFCC ń gbógun ti ìwà àbàjẹ́ wọ́n rọ́wọ́ tó àwọn olóṣèlú tí wọ́n bá kówó tó yẹ kí wọ́n fi ṣèlú tí wọ́n kó gbàbọ̀ míì wọ́n rọ́wọ́ tó wọn àwọn tí wọ́n ń wà dáràn EFCC mú wọn àwọn tí wọ́n ń lu jìbìtì EFCC mú wọn bẹ́ẹ̀ náà níṣẹ́ tí ICPC yìí ń ṣe ọ̀wá mọ̀ wípé ẹni tó jẹ́ chairman ICPC ló wà nínú mọ́tò tó ń lọ àwọn ọlọ́pàá 4 ìdádúró àfọ̀n fẹ́ gbowó kíní kan àwọn fẹ́ ṣe nǹkan kì í ṣe yíyọ̀ sí ni lọ́rùn ìwé ilé ìdá ìwé tán odidi ẹni tó jẹ́ alága àjọ tó ń gbógun tiwa àbàjẹ́ wá dá dúró wọ́n sì gba 35,000 naira àbí 25,000 naira kọ́ ni wọ́n gbà lọ́wọ́ alága ìyẹn sì bá tiẹ̀ lọ lẹ́yìn yẹn nìyẹn pé ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ ọlọ́pàá lọ pé ọ̀gá àgbà ọlọ́pàá nílùú Àbújá lọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ o àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wà lẹ́nu pé bóyá wọ́n ò lé wọn lẹ́nu iṣẹ́ báyìí àbí wọ́n níyà tí wọ́n fi jẹ wọ́n níbi tí wà àbàjẹ́ tó ti bẹ̀rẹ̀ sí ní tọ̀kálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn kì í ṣọ̀dọ̀ àwọn agbófinró nìkan ó wà láàárín àwọn ọ̀bàyéjẹ́ olóṣèlú míì tó yẹ pé ohun tó wà fún constituency yín tó yẹ kẹ́ ẹ fi ṣe ìtẹ̀síwájú kẹ́ ẹ fi mú ìdàgbàsókè báwọn ẹkùn ìdìbò tí wọ́n dìbò yàn yín síbẹ̀ káwọn aráàlú tí wọ́n gbébẹ̀ káwọn náà kí wọ́n lè ní ìdùnnú àtayọ̀ gbogbo orú àwọn ohun tó yẹ kẹ́ ẹ ṣe wọ̀nyí gbogbo ẹ̀ lẹ́ pàtì tẹ́ ẹ mú wèé tẹ́ ẹ náà fúnra yín ní ọjọ́ ajé ọjọ́ Monday ogúnjọ́ kọ́ nìyẹn oṣù keje ọdún 2026 yìí ìṣẹ̀lẹ̀ kọ́ ṣẹlẹ̀ nílùú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun lágbègbè tí wọ́n pè ní Old Garage níbi tí wàhálà tòun làásìgbò tó ti bẹ́ẹ̀lẹ̀ tọ́pọ̀lọpọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí ní sáré sókè sódò tí wọ́n sá àsálà fẹ́mi wọn nílùú Òṣogbo wípé ìjà láàárín àwọn onímọ́tò ni NURTW àtàwọn kan àbáwọn kan ni wọ́n fẹ́ gbapò lọ́wọ́ àwọn kan gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ o àwọn ò sí ń bẹ̀ póun ló ṣokùnfà wàhálà tó bẹ́ẹ̀lẹ̀ lóṣogbo ní New Garage tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ rìn àjò wọlé lọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú mọ́tò ẹlòmíì bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò tí gbogbo ẹ̀ dá páro ṣùgbọ́n kò pẹ́ sígbà náà bíi wákàtí 2 lọ̀rọ̀ yìí fi ṣẹlẹ̀ làwọn ọlọ́pàá àwọn agbófinró gbogbo wọn ti sáré débẹ̀ láti mọ bí nǹkan ṣe ń lọ nígbẹ̀yìn wọn ti tíá gàsì wọn láwọn kan sẹ́yìn àwọn tí wọ́n ń gbọ̀rọ̀ ọ̀bọ̀ wọn lé gbogbo wọn bá a ti ń sọ̀rọ̀ yìí àlàáfíà ti padà sí ìlú Ọ̀ṣun sí ìlú Òṣogbo pàápàá jùlọ lágbègbè New Garage tá a wí yìí kókó ohun tó jẹ́ iṣẹ́ wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kókó ohun tó jẹ́ iṣẹ́ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹni ká gbìyànjú ká mọ̀nà tá a fi máa jẹ́ kí ètò ààbò yìí kó dúró re nítorí pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ kò ní burú fẹ́nìkọ́ ọ̀kọ́ wa láṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè ilé òní léwá ọ̀nà òní nà wá korogodo ayé òní lò fún ajọ́ ẹ má gbàgbé ìkànnì Olateju TV ẹ like ẹ share ẹ comment ẹ sì máa tọ notification button yín lẹ̀ nítorí ìjọ míì àwọn ọ̀rọ̀ yìí tá a bá mú wá yóò lè máa pè yín ṣàkíyèsí akọ́dè tó ń fò lókè mo sún mo sáyẹ̀nsì.